أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ibrahim adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a ṣe ẹ̀yìn fún anabuwa Muhammad lọ sí wíńdò yẹn kalẹ̀ kẹ̀dẹ̀ ló ti fi tẹ́rẹ́tẹ́rẹ́ play ní sitting room kẹ̀ló rẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a ṣe ẹ̀yìn fún anabuwa Muhammad alékún kí Ọlọ́run ọlọ́mbà mú bá nẹ́bì aṣẹ́rúkúbóore ìkẹ́ àtìgẹ̀ ta tọrọ fún Ànábì Ọlọ́run kó pín kárí ẹni kọ̀ọ̀kan wa náà wala la ilaha illallah wala muhammadu rasulullahi sallallahu alaihi wasallam. Àkọ́kọ́ náà ni pé gbogbo àwọn tí yẹ kí n dúpẹ́ fún torí pé bá ṣe gba Ramadan tán ó yẹ kí n ṣe appreciation, mo wá ní kí n sinmi díẹ̀, mo ní kí n rest díẹ̀ torí wípé ó tọ́ sí àwọn èèyàn tọ́ sí ká dúpẹ́ fún wọn, but mo padà wá rí wípé kí n kọ́kọ́ rest ná, ṣùgbọ́n pàjáwìrì ni mo jáde lénìí, ẹ lọ lóòkì ní ẹ̀ pàjáwìrì ni mo jáde, in tó mú mi jáde ní pàjáwìrì màá ṣàlàyé rẹ̀ fún wa nísìn pẹ̀lú ògo Ọlọ́run. Appreciation fún gbogbo àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn láti fún àwọn èèyàn, inshallah al-karim màá mú ọjọ́ tí màá ṣe, bọ̀ eléyìí ó jẹ́ pàjáwìrì ni. Ní ìrọ̀lẹ́ yìí tí wọ́n líǹkì fídíò tí àfáà kan ṣe, ọ̀kan náà àwọn brọ́dà wa náà ni wọ́n, torí wípé tán bá ti lè bí yàn pọ̀ ẹ ní option, wọ́n ti bí yín pọ̀ náà, kódà bẹ́ẹ̀ bá gba tara yín tẹ́ẹ̀jọ ṣe pọ̀ irun tí ń ṣẹlẹ̀ ń ẹgbẹ́ fà á, kódà ọmọ ìyá kan náà wọ́n máa bára wọn wọ́n fà dáadáa tó bá fẹ́ sòdodo ọ̀rọ̀ fúnra wọn. Bẹ́ẹ̀ náà ni bàbá àtọmọ gan nígbà míì wọ́n máa gbó jìgìjìgì, ìyá àtọmọ wọ́n máa gbó jìgìjìgì. Bẹ́ẹ̀ náà ni ọkọ àtìyàwó nínú ilé wọ́n máa gbó jìgìjìgì láàrin ara wọn. So tẹ́ bá wá gbó jìgìjìgì wọn bí ìgbà tí èèyàn gbo ewé ni, ní tẹ́ fẹ́ kó jáde ńbẹ̀ kó fún jáde hùn ó lè wá jáde láti bẹ̀. Ṣé ẹ gbọ́ pé ká lóò tí fi yẹn ni látẹ̀kan so ní tẹ́ fẹ́ kó jáde lára ewé tẹ́ ń gbo jìgìjìgì hùn, bóyá ewé ewúro ẹ fẹ́ fi ṣògùn jẹ̀díjẹ̀dí ẹ gbó jìgìjìgì ní tẹ́ fẹ́ lò fi jáde kó lára rẹ̀. ní tí ń ṣẹlẹ̀ báyìí igbó jìgìjìgì ni. Kí ló jẹ́ kí n jáde? Nígbà tí ẹnìkan líǹkì fídíò tí àfáà kan ṣe, tí ń bá dárúkọ wọn ó times ẹ̀ sí bá mi, ó lè mú nǹkan mi jáde, mi ní dárúkọ wọn, mi ò sì ní lo orúkọ tí èsè tí wọ́n ní fi pè wọ́n, torí pé nínú mistake wọn tẹ́mi fẹ́ correct irú rẹ̀ ni wọ́n ṣe lónìí léyìí tí ò dáa. Àkọ́kọ́ ni wípé tí a bá wo ọ̀rọ̀ tí ẹnìyẹn sọ, Bàbá Bariga ni wọ́n pa ọkọ̀ wọn dà sí nǹkan míì, èmi náà lè pa ọkọ̀ wọn dà sí nǹkan míì tí nǹkan kan ò sì ní ṣe, òfin kankan ò sì lè gbé mi. Àmọ́ rárá, ìwọ tó bá fẹ́ correct èèyàn, ìwọ náà tún gbọ́dọ̀ fi nǹkan tẹ́ni ń ṣe, aburú tẹ́ni ń ṣe kó tún máa fi ṣe correction, kò dáa lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́. Afáwa tí a ń sọ yìí brọ́dà wa tájọ jẹ́ ọmọ Ìlọrin kan náà, nígbà tí àwọn èèyàn sẹ́ndì fídíò wọn sí mi lọ́sàn yìí, fídíò yẹn nígbà tí mo wò ó bà mí nínú jẹ́ gan. Kí ni tó jó bà mí nínú jẹ́? Ó ní wípé ọ̀tọ̀ ni tí wọ́n ń béèrè lọ́dọ̀ brọ́dà wa,
ọ̀tọ̀ ni tí wọ́n ń dáhùn, ọ̀tọ̀ ni tí wọ́n ń béèrè lọ́dọ̀ brọ́dà wa, ọ̀tọ̀ ni tí wọ́n ń dáhùn. tẹ́ ẹ bá tiẹ̀ wá ní ẹni tẹ́ ẹ fẹ́ bá jà nínú Ògo Ìlọrin, tẹ́ ẹ lẹ́ni tẹ́ ẹ fẹ́ bá jà, ó yẹ kẹ́ ẹ wo tírú wa yìí náà tá à ń bẹ nínú Ògo Ìlọrin táàjọ níjà kankan, táàjọ ní ọmọ wo ló pariwo yẹn? Ali ọgbọ́n fẹ́ jẹ gba ní alẹ́ yìí. ó yẹ kẹ́ ẹ lè wo àwọn wo lẹ́jọ́ níjà nínú Ògo Ìlọrin, kẹ́ ẹ wo àwọn wo lẹ́jọ́ níjà tí ò sí wàhálà láàrin wa, tó jẹ́ wípé wàhálà kan ò sí kọjá wípé ẹ̀yin fẹ́ sáìdì kan àwa fẹ́ sáìdì kan náà ló split wa lọ́tọ̀ọ̀tọ̀. ó yẹ kẹ́ ẹ lè wo tàwa táàjọ níjà kankan, kẹ́ ẹ tiẹ̀ sàpẹ́lẹ̀ Ògo Ìlọrin yẹn, kẹ́ ẹ yé pè wá lórúkọ tàjẹ́ tí àwọn aláìmọ̀ kan bá ti ń pè wá bẹ́ẹ̀. ṣebí ìlú bàbá ti yín ni, ẹ sì jọ kó kíní yìí jọ ni, kódà àwa yìí gan dẹ̀yìndẹ̀yìn lájọ́ yín, ìdẹ̀yìndẹ̀yìn láṣẹ̀ṣẹ̀ jọ yín. wáì tí nítorí ìjà tẹ fẹ́ borúkọ ntí bàbá wa ọlọ́lá wa bàálù Ìlọrin endorse fún yín níjọ́ tẹ́ ẹ jọ gbé lọ́lẹ̀ bá wọn pé a fẹ́ dá nǹkan báyìí lẹ̀, wọ́n jọ endorse ẹ̀ fún yín ni. wáì tẹ́ fẹ́ bá ṣe bàbá wa ọlọ́lá wa bàálù Ìlọrin jẹ́, because tẹ́ ẹ bá yí Ògo Ìlọrin padà sí ológogoro Ìlọrin, definitely ẹ̀ ń sọ fún bàbá wa Emir of Ìlọrin pé wọ́n endorse ológogoro of Ìlọrin nìyẹn. ó yẹ kẹ́ ẹ respect wọn nínú orúkọ ni, ó yẹ kẹ́ ẹ respect wọn nínú orúkọ yẹn. ṣé nítorí pé ẹ̀yin ò sí ń bẹ̀ mọ́? ṣé bí kíní kan lẹ ṣe kó tó di pé wọ́n yọ yín? ṣé bí ìlú náà là ń protect, tẹ́yìn lẹ́ẹ̀ bá lù lọ, tẹ́ ẹ ní ẹni tí ń han ìlú lè mọ̀, tí ń ba àwọn bàbá wa lórúkọ jẹ́ lẹ́yìn fẹ́ bá lọ? ṣé bí n tó yà wá lọ́tọ̀ọ̀tọ̀ ni? ìjà yìí yàtọ̀ sí ìjà Ìlọrin pẹ̀lú ìlú mi, no. ìlú tí wọ́n ti bí ẹni tí ń bà lọ́rin ló kọjá ìgan, àwọn gan ò nífẹ̀ẹ́ sí ti ń ṣe, ẹ bá ń gba kọ́ọ̀lù. ẹni tó bá kọ̀kọ́ kúkọ bí mo ní power láti block ẹ̀, ó tún rí mi wò mọ́ láyé, torí bó ṣe rí mi mi bú yàn, ìsì wá bú èébú. tí máa fẹ́ bú ẹni tó fẹ́ support máa máa dárúkọ wọn, ìkankan ò sí ní ṣe, àmọ́ kò bẹ́ẹ̀ kọ́ mu. àwa fẹ́ correct ìwà burúkú yẹn ni. tọ́lọ́wọ́ bá wá bọ̀ ẹ̀yin nílà ká yìí téèyàn máa fi ń wo wípé irú ẹni yìí ìrò pé ẹnìkan tó níwà bú tó ní, ó yẹ kó tiẹ̀ lè rí ìdí mi tó bá jẹ́ ní tó nílà kan, ó yẹ kó lè study mi pé mi ò kí ń like violence. mo like kí n ṣe correction lérí nǹkan pẹ̀lú ọgbọ́n àtòye. ó lè rí mi kí n máa búyàn àbí kí n máa dárúkọ èèyàn lórí social media àbí kí n lọ gbé fọ́tò èèyàn kí n lọ gbé sẹ́gbẹ̀ẹ́ kí n máa wá sọ̀rọ̀ rẹ̀ láìda. láyé tí n bá yà gbé fọ́tò rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ yin ẹni àbí kí n fẹ́ ṣe correction fẹ́ nìyẹn tí ò ní mú ebú dání. kódà ẹni tí èé ṣe mùsùlùmí, arábìnrin kan tó wà ní diaspora tó pe orúkọ mi bí ó ṣe dáńjọ́ ni, mo máa kí n dárúkọ tiẹ̀ náà jákujàku tí èé tún ṣe mùsùlùmí. mo ní láti gbé ẹni yẹn sẹ́gbẹ̀ẹ́ mi láti sọ pé sísítà wa nǹkan báyìí báyìí tẹ̀ ṣe báyìí ní. tó bá yẹ pé ebú ni mo fi bú obìnrin yẹn, yóò bú mi padà ní. èyí tó fi wá ṣe apology pé àfàṣàkámọ ẹ má bínú, tóun náà wù ọmọlúwàbí tó wù ẹlẹ́kọ̀ọ́. ṣé bí kiri kan lórí lára mi pé ẹni yìí kò wà violence. wáì tí wọ́n tó pera rẹ ní mùsùlùmí tó ló ń bíjà àwọn àfáà tó mọ̀ wá sábẹ́ comment tó mọ̀ wá bú ebú. ó yẹ kó o lè ronú ara rẹ náà. ẹ máa béèrè question rédèrèdè, kí ló kàn mí nínú tó ń béèrè yẹn? kò kàn mí. ẹ tẹ́lá ẹja lò làákàyè pẹ̀lú ara wa. tó bá yẹ pé súnà náà lálẹ́ abẹ́ ṣe mẹ́jà fi da Islam rú. sótíyé ẹ má jẹ́ ká fi da Islam rú, ẹ má jẹ́ ká fi ba Islam jẹ́. ọ̀rọ̀ tí mo wá sọ yìí, ẹni tí mo wá bá wí lálẹ́ yìí kìí ṣe bá wí àbùkù, brọ́dà mi lẹni tí mò ń bá wí. wọn ò sì lè deny mi, tó bá sì deny mi pé mi ṣe àbúrò àwọn, èmi náà yọ̀sẹ̀ wọn máa ń gbà pé wọ́n ṣe ẹ̀gbọ́n mi. àmọ́ lọ́dọ̀ tèmi wàláì àti bàbá ń Bàrígà o àtẹni tí mo wá bá tí gbogbo ayé náà ti mọ̀, tí wọ́n fi ìbínú sọ̀rọ̀ lónìí, gbogbo ayé ti mọ̀ wípé ẹ̀gbọ́n wa ni wọ́n. kí ni mo fẹ́ lò? òun ni wípé
ọ̀tọ̀ ni tí ń ṣẹlẹ̀, ọ̀tọ̀ ni tí brọ́dà wa yìí ń sọ, ustaz wa, àfà wa, ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ. Kí ló jẹ́ kí n lò bẹ́ẹ̀? Kí ló sì jẹ́ kí n rò bẹ́ẹ̀? Kí ló jẹ́ kí n sọ tí mo sọ ni wípé ẹjọ́ wà ní Ògo Ìlọrin yìí ni. Ṣé ń jọ́ tẹ́ ẹjọ́ dálẹ̀ sógógóró Ìlọrin lẹ́jọ́ dálẹ̀ ń jọ náà? Tó bá yẹ pé ògógóró Ìlọrin lẹ́jọ́ dálẹ̀, a jẹ́ pé jàǹbá lẹ ṣe fún wa tẹ́ fi gbà wá síbẹ̀. Ó yẹ kẹ́ ẹ lè gbà pé àwọn ọmọ yìí kò yẹ ká fi ọ̀rọ̀ ògógóró lọ̀ wọ́n sì kéré, ẹ wá pè wá sínú ògógóró. Sógógóró lẹ pè wá sí? Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lérí ní tá a bá ń ṣe. Tẹ́yà àtẹ̀yàn bá níjà, ẹ fèsì ẹni yẹn fúnra ara yín, ẹjọ́ tákù ara yín. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ní àwa yìí ń bẹ nínú Ògo Ìlọrin, tá a sì dúró dáa, tá a sì ṣe báyìí báyìí, tá a sì dúró ní òkè nǹkan bàjẹ́. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Akéwùgbèmí, wọ́n ń bẹ nínú Ògo Ìlọrin. Bàbá wa Lágòrò, wọ́n ń bẹ ń bẹ. Bàbá wa Sheikh Lukman, Sheikh Lukman bẹ ń bẹ. Bàbá Lágòrò, Bàbá Lágbójì, wọ́n ń bẹ ń bẹ. Gbogbo àwọn ọmọ àwọn ẹni Ọlọ́run la kóra wa jọ síbẹ̀ òní tá ń bẹ ń bẹ. Nígbà tẹ́ ẹ bá wá ń fi ògógóró ròyìn irú wa yìí, ẹ ti implicate àwọn tí wọ́n bí wa. Ní tẹ́yìn náà sì mọ̀ pé ńgbà tá a jọ wà ń bẹ̀ ní tó dáa lájọ gbé lọ́wọ́. Ọ̀rọ̀ ẹnìkan péré náà ló yà wá. Táwa sì dúró nídò pé àní ṣàbòsí fáwọn tí wọ́n bí wa. Ta ni àní ṣe àbòsí fún àwọn tí wọ́n bí wa? Mo fọlọ́run bẹ́ẹ̀ tó bá wà lérí prógrámù yìí, tó bá jẹ́ ni Ọlọ́run tòótọ́, tó sì láníyàn rí pẹ̀lú wa, bá mi share prógrámù yìí dákun. Kódà share rẹ̀ lẹ́ẹ̀márùn-ún, share rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá, kọ́rọ̀ yóò rìn dáadáa. Àwa split ní títorí ọ̀rọ̀ ẹnìkan tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Lẹ́yìn tí ń bú bàbá wọn lọ́lá ọba ìlú Ìlọrin, tí ń bú bàbá wa chief imam of Ìlọrin, ó implicate bàbá wọn Òkútagídí, la ilaha illallah. Ó bú Sheikh Adam, ó bú Sheikh Habibullah, ó bú bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi. Gbogbo wa la mọ̀ ikú ẹni yìí bú wọn. Aláàlí Ìlọrin kan tí ẹ̀jẹ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ jẹ́ Ìlọrin, wàláì kódà kí ìyá rẹ̀ má jẹ́ Ìlọrin, tí bàbá rẹ̀ bá fi lè jẹ́ Ìlọrin, ó yẹ kí inú rẹ̀ ó lè sẹ́ni yìí ni. Ẹ ń sọ̀rọ̀ pé Ògo Ìlọrin ò láforíjìn. La ilaha illallah. Ẹ̀yin náà mọ̀ wípé ṣùrútù tauba nínú ṣẹ̀ríà àkọ́kọ́ ni anadam. Kẹ́ni tí ẹni tó sẹ̀wọ̀n kó ṣe nadam. Kí ni wọ́n ń pè ní nadam? Ó náà ni kó kábàámọ̀ wípé ní tí mo ṣe yìí ò dáa. Ẹ sì mọ̀ wípé wà ní yàtú ẹlẹ́kejì, wà ní yàtú an la ya'uda ila dhanbi. Ẹlẹ́kejì ni kéèyàn wá láníyàn wípé òun ò ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Ẹni tí ò bá ní ṣe nǹkan mọ́ tó bá ṣẹ̀, tó bá wá mú pé lágbájá ọjẹ́ ẹranjẹ́ nù sásùn, olè ni ọ́, ọmọ àlè ni ọ́, kódà gbogbo tí ń sọ nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ń bẹ ìwọ lọ jì. Tí ẹnu ń bá jẹ́ ẹni tó ní làákàyè, tó lẹ́kọ̀ọ́, tó ní ládàbí, tó sì rẹ́dì pé òun fẹ́ wà remorseful, òun ò ní ṣe kíní yẹn mọ́, ó gbọ́dọ̀ máa wò kàn mọ́ ni. Kò sírú tí wọ́n lè sọ sí nínú ọ̀rọ̀, ó gbọ́dọ̀ máa sunkún ìbànújẹ́ ni wípé èmi náà mo sì wá ṣe tí ò dá báyìí. Ẹni yẹn gbọ́dọ̀ wà nínú ìbànújẹ́. Ẹni tẹ́ ẹ wá ń sọ wípé wọn ò láforíjìn lédi rẹ̀ yìí, ayé ń bú wípé ń tọ́ ṣe yìí ò dá, ń sì ń jáde, ń sì ń fèsì. ń jáde, ń sì ń fèsì. Sẹ́ni yẹn wà remorseful. So ní níyà an la ya'uda ila dhanbi. So ní ń jáde, ń fèsì. Àwa tó yẹ kó o máa bẹ̀ ipe ẹ má bínú, ẹ foríjì mi, mo bú bàbá yín tòótọ́. Ó dá wa kọjá, ó wá rán èèyàn lọ́dọ̀ àwọn bàbá wọn.
sáwọn bàbá wọn wà láwọn kọ́ làwọn bí wa ni ṣé wọ́n wà láwọn mọ̀ pé àwọn là ń bìjà ni tí wọ́n fi wá ẹ wá fi dá wa kọjá lọ́dọ̀ wọn. Ẹ jẹ́ ká gbé sí làákà ká bẹ̀rù Ọlọ́run. Gbogbo mi wọ́n ṣe ń lọ bẹ̀ náà bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ kó sẹ́yìn yìí torí wípé ẹni tí ó ṣẹ̀ yìí ó ń rò onírò wípé ní bóyá tóun bá bẹ̀bẹ̀ òun ti wá rí dípò ara. Ọmọlúàbí èrònú bẹ́ẹ̀. Ọmọlúàbí tó bá ṣe àgbàlagbà tó bá bẹ àgbàlagbà ó ra yìí fúnra rẹ̀ ní kò tàbùkù rẹ̀ kò kàbùkù pé àgbàlagbà ni mo sẹ̀yìn ẹ dákun ẹ má bínú sáà ẹ foríjì mi mo fọlọ́ mi ẹ má bínú kéèyàn wá bẹ àgbàlagbà kò tàbùkù rẹ̀ kéèyàn wá lóun bẹ àgbàlagbà kó o sì tún máa ṣe wọn lábùkù ẹ̀yin bàbá wa ẹ má bínú ẹ foríjì mi lórí àsọlé tí n bá sọ lérí ọ̀rọ̀ yín èwo gẹ́gẹ́ lójúwó lówó ọ̀rọ̀ ṣé bí tani yìí lòun jà fún ṣe bọ́rọ̀ ẹ mọ̀ ṣẹ̀bọ ni ta ló kẹ́bọ mọ́ lọ́wọ́ nu wọn táàfì sọ wípé ní ìyún lójú ọ̀rọ̀ ta ló ká 419 mọ́ lọ́wọ́ nu àwọn bàbá yìí táàfì sọ wípé ìyún lójú ọ̀rọ̀ tó bá jẹ́ pé àfọ̀n jálàbí lẹ́lẹ́ fẹ́ àtáàkì sí bàbá Mudiru Markaz ń ṣe jálàbí sí bàbá ṣé Ádámù ń ṣe jálàbí ṣé bàbá ṣé Kamaludin ń ṣe jálàbí sáfà ń sọ̀rọ̀ ní ṣe jálàbí àfàgbà sàkámọ̀ sí wọ́n ń ṣe jálàbí gbogbo àwọn àgbàlagbà wa ni ta ló ń jálàbí nínú wọn. Èmi support kí wọ́n eradicate gbogbo tí máa ń jẹ́ ọ̀dọ́ àfà tí ń fowókọ jálàbí ṣe 419 tí fi ń pààyàn lẹ́kún kájọ tákù wọn kájọ jagun yẹn délẹ̀ súnmọ́bìlá ilà azim tẹ́ ẹ bá rí àfọ̀n jálàbí èmi gẹ́gẹ́ fúnra mi ogun tí mo ti jà lábẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àfọ̀n oníjálàbí tí wọ́n ń gbá àwọn èèyàn lójú tí wọ́n ń gbá àwọn obìnrin olóbìnrin lára tí mo ti jà lábẹ́lẹ̀ fúnra mi wàláhì kò kéré tí mo sì láwọn evidences lọ́wọ́ tó pọ̀. Ọ̀rọ̀ jálàbí kọ́ là ń sọ yìí àwa ń sọ pé kéèyàn èèyàn ṣàìdá kò wá bẹ̀bẹ̀ lọ́nà tó yẹ kó fi gbà bẹ̀bẹ̀ àwa fẹ́fẹ́ sí òfin gbé ẹ wá ń sọ wípé àlẹ́mì ìdáríjì ẹ bẹ̀rù Ọlọ́run tó wáyé pé nìkan míì tá a fẹ́ gbà lábẹ́ kíní ìjú pé a fẹ́ fọwọ́kọ àwọn bàbá yìí mọ́ lọ gbogbo sẹ́ẹ̀rẹ́ tá a ṣe láyé kọ́lọ́hún ó dá lù wá láyà. Ọ̀rọ̀ yìí làyín wá dúndò wípé ẹ̀yin àti ẹni yìí ti dọ̀rẹ́ kí ni irú ọ̀rẹ́ tí ì bá ṣe tó lè tó kéèyàn fọwọ́kọ àwọn tó bí ni mọ́ kéèyàn fọwọ́kọ wọn mọ́ abẹ́kálùkù afẹ́mọ́ dòdò pé ṣé Ádámù kàn wá torí pé àwọn kan ni wọ́n bí wa biologically Sheikh Habib bàbá Mudiru Markaz àwọn kan ni wọ́n bí wa biologically Sheikh Ahmed kọ́ ló bí wa biologically bàbá Òkúta Agídí kọ́ ló bí wa biologically ṣé n tá a fẹ́ mọ̀ ṣe nu ẹ jẹ́ ká gbà pé ẹ jẹ́ kí gbogbo ọlọ́ lè mọ̀ wípé a ní kúrì kan o tó máa ń sọ wípé ọmọ Ìlọrin a ní fàárí kan o ju àwọn bàbá yìí lọ gbogbo tẹnikálùkù yìí jẹ́ lónìí láyé àti ní gbogbo àyè tẹ́ ẹ wà ó kọ àwọn bàbá àlùbáríkà wọn ni wọ́n fi ń pọ́n yín lé ni wọ́n fi ń ṣe yín lóore kí ló dé kódà ọ̀rọ̀ ń wà ńlẹ̀ ẹnìkan ò sì mú yín sí níjọ́ tá a jọ sọ wípé ẹni yìí a fẹ́ mú o tẹ́ ẹ ti sọ wípé ní ẹ̀yin ò lọ́wọ́ sí àjọ jà kò sí nǹkan kan àmọ́ ká sọ̀rọ̀ nínú meeting kí ó padà wá di tí ń líìkì síta in tó fàjànú o tí wọ́n fi yọ àwọn tí wọ́n yọ kó ní Ògo Ìlọrin in tó fa ìjànú tí wọ́n fi yọ àwọn tí wọ́n yọ kúrò nínú Ògo Ìlọrin ìyún wa lọ bẹ́ẹ̀ kò síjà kò sí kan kò sáròyé nígbà tó yá làwa ń gbọ́ fìnnìfìnnì ọ̀rọ̀ yóò sun nítorí rò kó dáa jù fọmọlúwàbí láyé ni pé tán bá fi allegation kàn ọ́ jáde síta kan explain fáyé mú evidence rẹ wá kó ṣàlàyé lórí ẹ̀ èyí sọ̀rọ̀ wípé wọ́n lọ gbé wọn dìde wọ́n sọ pé tí wọ́n bá gbé wọn dìde náà tẹ́mi bá mọ́ máa jáde máa sọ̀rọ̀ pé wọ́n gbé wọn dìde ní òní ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ àwọn tó gbé wọn dìde lójú ó tì èyí bínú wípé wọ́n ní kéèyàn wá sàkáǹtì tó bá ti mọ́
wọ́n fi ọjẹ́ treasurer nínú ẹgbẹ́ wọ́n á ní aláyé wá sàkáǹtì ọ̀wá ń bínú kí ni bínú nú ẹ̀ kò tó bínú ṣebí kò sàkáǹtì ni kò dẹ̀ jàre kò dẹ̀ mọ́ tó bá ti mọ́ àkọ́kọ́ ìfàní méjì lọ rí mẹ́ alákọ̀ọ́kọ́ ni pé ní you are vindicated ayé ó mọ̀ wípé ẹni yìí mọ́ gbogbo fìnnìfìnnì mi ti máa ń bẹ lábẹ́lẹ̀ wọ́n sọ fún ọ wípé alhamdulillah ẹni yìí èèyàn mímọ́ ni torí sójú gbogbo wa ló fi sàkáǹtì ó sì yege ìtẹ̀mí mọ̀ lọ́mọlúwàbí nù. ẹlẹ́ẹ̀kejì nfààní tó tún wá níbẹ̀ ni wípé yàtọ̀ sípò mọ́ ó tún wá ríbi jèrè ọ̀rọ̀ lára àwọn tí wọ́n ń gbé ọ nídìí pé ẹnu yín gbùrùngbùrùn ṣe bó lè lẹ pè mí ní tó ti ṣẹlẹ̀ sẹ́mi rí ni ní kìríjì Darul Ulum wọ́n fi mí ṣe treasurer ẹnìkan wá ń bẹ nínú jàmáà wa ìmọ̀ tọpinpin gan mo wá kó owó dání ìgbà yẹn dẹ̀ ní àìlò bank ọ̀rọ̀ tí mò ń sọ yọ̀rọ̀ bíi 25 years kíkẹ́ níjẹ́ 25 bíi 30 years no bíi 25 years wọ́n wá kó owó lékéwù yẹn wọ́n wá kó sí mi lọ́wọ́ mo máa ń kó owó yẹn sáàrin fódà kan báyìí àti ìwé gbogbo ẹ̀ ó wà ń bẹ̀ báyìí ibẹ̀ ni mo máa ń kó owó yẹn sí owó yẹn ti wá pẹ́ nílé mo sì wà nínú ọmọ kan tí Ọlọ́run tètè ní kí Ọlọ́run ṣàánú nípa pé ká tètè máa rí owó fi ṣe bùkátà Ọlọ́run tètè ṣàánú mi ìfisí láfàkì wàláhì fa amma bi ni'mati rabbika fa hadith pé ọmọ jíjí ayé Ọlọ́run tètè ní kí ọwọ́ mi jí sí pé kí ẹ tètè máa rí owó torí pé Ọlọ́run kẹ́mi pẹ̀lú ká lo ohun kíkí alukur'an àwọn èèyàn máa bẹ̀ mí lóde wípé ẹ wá bá wa kí alukur'an mo ti ń ké Quran látọmọ ọdún 3 ìgbà míì bẹ tán bá invite mi sí mọ́lúdì mi nínú ìlú mi láti lọ ni wọ́n wá gbé mi pé yóò bá wa kí alukur'an nínú ìlú mi tí n bá lọ ìlú yẹn tó bá yẹ pé mọ́lúdì alẹ́ ni mo lè ti sùn kí wọ́n tó pe ẹni tó ké Quran mo lè ti sùn látago 9 ìgbà tó bá padà pé ọmọ tó bá ké Quran ni Yusuf Muhammad Awwal Asakama wọ́n máa jí mi lójú oorun pé yáyáyá wọ́n ti náà wá ké Quran tí n bá ké Quran yẹn mi nímọ̀ ìgbà tí mo ké ó lè díjọ́ kejì kí n tó bá owó ní àpò mi tí àpò mi ó ti kún gèlè mọ̀ wípé ṣé ìgbà wo mo padà ké Quran pé ọmọ tí ń ṣe sùnsùn ké Quran ọlá pé Quran yẹn ti dúró lórí màá máa ké Quran látojú oorun so mo jẹ́ bí ọmọ yánú bí àbà mi ọmọ pé irú ọmọ kékeré yìí ẹwọ Kùránì ṣe dá lẹ́nu rẹ̀ súra mélòó sì ní bẹ̀lágbárí èèyàn alẹ́hàtàlà ní ìsáni hínú mínà dáàrí láw anzalna alàlùkùránì alàjábàlì lakọ́dí sọ̀dákọ̀lọ́ rọ̀súlà urúhùyà bìlà ákì hèmí tanzilul kitabi minallahil azizil ákì gbogbo àwọn àyà yẹn ó ti wà lórí mi láti kékeré ìyẹn ló fa ìtètè jí sí ìmọ̀ rí tọrọ kọ́bọ̀ mi pé àwọn èèyàn mọ̀ ní wá bá kí Quran wá bá kí Quran màmá tó sì bí mi ọlọ́mọ́sà bá ń kẹ́yà mi wọ́n á bá mi mọ́ tọ́jú owó yẹn má bá ti rí kíní kan ní owó rẹ̀ ṣe ń bọ̀ ra kíní wọ́n bá mi rà á tí wọ́n bá ra kíní wọ́n bá mi títí tí mo fi gbọ́ngbọ́n à ń kówó mi dání ìyẹn tètè jẹ́ kí ọwọ́ mi tètè máa jí níjọ́ ọdún tí mo bẹ̀rẹ̀ sí ní wò pé kì í gbé family house mo wò pé owó wà lọ́wọ́ mi àyẹn lè ṣe táìsì sínú ilé mo lẹ táìsì nínú family house mo ń gbé bẹ́ẹ̀ mo tún wò pé ó yẹ kí n lè dá generator àmúra I pass my labour ẹ má jẹun ka ọgbẹ́ ibi tí mo ń lọ ni wípé ẹ̀mí mi wá sọ fún mi torí mo láìkì football kí ní díìṣì ńlá láhùn tá a máa fi ń wo bọ́ọ̀lù lérí free to hear mo wá lọ lè ṣe díìṣì yẹn 2.4 size mo wá ṣe this mo wá rí satellite ìwọ̀n wo bọ́ọ̀lù nulẹ̀ mi àwọn installer tí wọ́n bá mi install satellite yẹn lọ́wọ́ àjọ ń ṣe tá a gbé tẹlifíṣàn kọ́lọ́dì sharp níjọ́ tọ́mọ kékeré ò tí tó lo tv mo ti ra tv yẹn là á fi ń sẹ́ẹ̀tì installation yẹn ní ọ̀kan nínú àwọn ẹni tí mo ní máa ń tọpinpin yìí ló bá mi ń bẹ̀ ó bá ní bó wà ní kẹ̀kẹ́ èló ni wọ́n ṣe kíní ìmúsọyí rẹ̀ fún èló lélẹ́ ìmúsọyí rẹ̀ fún èló ni tẹ́lẹ̀ ìmúsọyí rẹ̀ fún wallahi ismail billahi alazim
ó dijọ́ kejì báyìí bí wọ́n ṣe ránṣẹ́ wá nù pé tọ̀ wọ́n ní kí wọ́n á ṣe tó bá dijọ́ Sunday kí wọ́n á ṣe àkáǹtì owó ilé kéwù mo ní kò sí problem ẹbí mi wá sọ pé why tó jẹ́ pé àsìkò yìí ni wọ́n ní kí wọ́n á ṣàkáǹtì àti ìparí ọdún kí ló ṣẹlẹ̀ definitely lágbájá tó kọjá yìí tí ń béèrè pé lónìí òun ló fẹ́ tọpinpin mi bismillah tó bá di Sunday Ọlọ́run jà ju Sunday lọ kò tí ì di Sunday lẹ́nìkan tí wàá bá ń gbé àwé lọ wá owó o lágbájá tí wàá bá gbogbo wa o wípé owó wa lọ fi ṣe sátáláìtì o mo ní àmọ́ ààrẹ rìn mo ní àmúlẹ́mí náà ti mọ̀ pé òun ni àmọ́ kò sí problem ó wá dijọ́ Sunday kódà yìí lọ yẹ owó yẹn wò pé ṣe mẹ́ńbẹ́ àbí òsì ń bẹ́ ó di Sunday báyìí mi kàn gbé owó yẹn lódìdí ó di meeting ìdẹ meeting báyìí mo ṣí fáìlì báyìí wallahi súnmọ́ bíi la ilaha illa huwa mo fi ọba téyè pè jẹ́rìí rọ mo fi búra àwọn tá a jọ jẹ́ kìrìjì Baharul Ulumi Sakama wọ́n mọ̀ tí wọ́n bá ń wo láìfì wọ́n mọ̀ testify sọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo owó yẹn ti lẹ̀pọ̀ mọ́ra owó yẹn ti ń bàjẹ́ à ń sí báyìí owó yẹn dẹ̀ ń já torí wípé mi ò débi owó yẹn láàrin ọdún kan wallahi inú mi dùn gan so asára owó yẹn àríkà gbogbo bó ṣe lẹ̀pọ̀ náà tí mi ti já láàbọ̀ yẹn àríkà pé ẹyọ kọ̀ọ̀kan eléyìí àti eléyìí lẹ̀pọ̀ àmọ́ àáfù rẹ̀ ní bíbáyìí àárí owó yẹn sẹ́ẹ̀tì débi pé owó yẹn fi pé wọ́n wá ní Allahu Akbar wọ́n wá padà wá ń blame mi pé wáì tó náwó yóò yẹ kọ́ ọmọ náà ní ìnáwó tí bówó jẹ́ kò sí báǹkì tó gbélé ìlọ wa gan inú mi dùn gan mo ṣẹ̀ṣẹ̀ wá rí bí gbùrùngbùrùn ẹni yẹn ẹni tó lọ tì wọ́n mo wá rí bí gbùrùngbùrùn ẹnu rẹ̀ wípé mo mọ wọ́rọ̀ ìṣe jẹ́ o ẹni tó sì sọ mo mọ̀ àmọ́ Ọlọ́run dójú tì Ọlọ́run ti bá mi yẹ̀yẹ́ alhamdulillah I'm vindicated ìtẹ́bírò pé tọ́ sọmọlúàbí nù kí wọ́n ní kéèyàn wá ṣàlàyé nǹkan lówó tí ń bẹ lọ́rùn rẹ̀ kó o sì bọ́ síbẹ̀ kó o ṣàlàyé rẹ̀ kó o wá wà vindicated lójú aráyé kí gbogbo èèyàn lè ní trust nínú rẹ̀ kó o tún wá rí bí gbùrùngbùrùn àwọn tí wọ́n bá ń ṣe jàǹbá àwọn. khalas ọ̀tọ̀ wá ní tí wọ́n ní kẹ́ ẹ ṣe wọ́n ní ọmọ kẹ́kẹ́ Kùránì wọ́n lọ́tọ̀ lọ́mọ tẹ́ ẹ gbórúkọ rẹ̀ jáde mo fọba tó dá mi búra Ọlọ́run ṣe mí lẹ́dàá kan tó já sí wípé ní tán bá gbé ọ̀rọ̀ wá fún torí pé mo rí ìrírí ayé inú ilé tí mo gbé bí ayé kan ni ilé tí àwọn ọmọ kéwú máa ń wà ń bẹ̀ ìran oríṣiríṣi ìran bẹ́ńdẹ̀ wà ń bẹ̀ ìran Kútọ́nù wà ń bẹ̀ láwọn Àjàṣẹ́ ìran gbogbo ìran tí ń bẹ ní Nàìjíríà ní wá máa kéwú nílé wa ẹni tí wọ́n mú wá láti Kaduna ẹni tí wọ́n mú wá láti Ọ̀yọ́ Ọ̀ṣun Òṣogbo Ìbàdàn Ìkìsí Ìṣẹ́yìn gbogbo ẹ̀ Iléṣà Ìníṣà gbogbo Ìkìrun gbogbo ọmọ ẹbẹ̀ ní bẹ́ẹ̀nù lé kéwú ní Sàkámà tí wọ́n máa wá kí ó tán gbèrú wá ayé kan níbẹ̀ ní àwọn ayé tó jẹ́ pé ẹ mọ̀ wò pé tí n bá mú ẹnu lé ìrírí ayé mi báyìí ló mọ̀ wò pé tí inú ayé yìí náà lọ ti sáré rí ìrírí ayé tó tó ẹ̀ torí wípé níbi tí mo gbé bí ọjà ni oríṣiríṣi ìwà ní ìran kọ̀ọ̀kan máa ń wù oríṣiríṣi ìwà ní ọmọ kọ̀ọ̀kan ní lọ́wọ́ so mo ti ní ìrírí ayé gan nípa ìwà èèyàn àti nípa so ó ti wá jẹ́ kí n mọ̀ wípé ní tí wọ́n bá gbé ọ̀rọ̀ wá báyìí ó ṣe dédé ọ̀rọ̀ Al-Qur'an pé in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalati fatusbihu ala ma fa'altum nadimin tí wọ́n bá gbé ọ̀rọ̀ kan wá bá ọ iye ọ̀rọ̀ yẹn wò ó sọ̀tún wò ó sósì gbogbo bí wọ́n ṣe ń pariwo láti jó ní wípé ní Nasirudeen kọ́ bọ̀dá kìíní kan ló mú lọ bọ̀dá kìíní kan kọ́ bí mo ti fọ́ lẹ́rọ́ tí ń wo nítorí pé mi dá sí controversial issue ẹ wo gbogbo jó ní tó ń fa ọ̀rọ̀ mufti èmi náà ló opinion mi bọ̀ mo wò pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọkọ̀ jẹ́ kí gbogbo wa máa sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n fa ọ̀rọ̀ mufti tí ẹ bá pé ńgbà tẹ́nìkan wá lọ ṣe péèjì míì lórúkọ Sheikh Sakama Online TV tí wọ́n fi péèjì òun bú Mudirul Markaz ìgbà yẹn lẹ́tọ́rí tí mo jáde wípé èmi kọ́ o bàbá ìtún fásitì yìí sọ fún yín náà nù ẹnìkan ti lọ open Sheikh Sakama Online TV followers rẹ̀ ní ó wà ní under 100 àbí after 100 ó ṣeéṣe kó ti lé 100 báyìí
ẹ̀yẹ èèyàn ẹ má tẹ̀lé o, tẹ́ bá ti tẹ̀lé ẹ lọ unfriend ẹ lọ unfollow rẹ̀. Mo sì ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ wá ń bí ẹ lọ lè bá mi report page yẹn. Ẹ jẹ́ kí àwọn Facebook mọ̀ wípé orúkọ olóòkọ ní ń lò, fọ́tò gan ló tún fi síbẹ̀. Ẹ dákun yín tún sọ yẹn fún yín nù. Tẹ́ bá ti wo page tèmi ẹ ti rí 62,000 followers upper òní mẹ́mbẹ́ tèmi nu. Títí ẹ̀yẹn ẹni tó bá ti tẹ̀lé lẹ́gọ́fà kó lọ lè unfollow rẹ̀. Ẹni tó bá ti rí ẹ lọ search fún. Tẹ́ bá ti rí tiẹ̀ ẹ rí 100 followers or over 100 followers ẹ lọ lè bá mi report page yẹn. Mo fà nẹ́bí bẹ̀yìn gbogbo ẹ tó bá mi sí lágbára Ọlọ́run ayé ò ní jí ògo rẹ lọ. Albarka la ilaha illallah. So kí ni mo fẹ́ lò òun wá ní wípé nígbà tí wọ́n wá ń bú Mudiru Markaz yẹn lẹ́ tó rí pé mo jáde, ibi tí wọ́n lọ ní wípé àti ọ̀rọ̀ yìí Muhammad Nasiru ni o, Muhammad Nasiru kọ́ o, mi ò jáde sí. Àwọn èèyàn tí wọ́n ń pè mí mo ní kò kàn mí, àwọn èèyàn tí wọ́n ń pè mí mo ní kí n sọ̀rọ̀ mi, mo láwọn kan ti take over ọ̀rọ̀ ni, ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Tó bá jẹ́ pé àwọn tí wọ́n allege àfáà yìí ni wọ́n bá wà lórí right, Ọlọ́run ó fi hàn wá. Tó bá jáfà yìí náà ló saburú tó tọ́, Ọlọ́run ó fi hàn wá. Torí wípé kò sínú àládà tèmi kí n máa kọnu bọ tí ó kàn mí tí ní evidence lórí ẹ̀ ní í ṣe. Ẹ rí pé pàjáwìrì ní fídíò inú yàrá mi ni mo ti ṣe, ilé ni mo wà, inú ilé ni mo wà, inú rúùmù mi ni mo wà. Ẹ rí pé fídíò yẹn náà ń ṣe balabala, ẹ bá mi manage ẹgbẹ́ ní tẹ̀ owó yóò clear. So nídìí eléyìí ọ̀rọ̀ yẹn wà ńlẹ̀, ìyẹn ni wọ́n wá pe brọ́dà wa wípé ẹ wá ṣàlàyé wá kí ló kan Ògo Ìlọrin, kí ló dé tó fi jẹ́ pé ní Ògo Ìlọrin lẹ̀ wá ń bú, lẹ̀ ń pè ní ológogoro Ìlọrin, kí ló dé pé pírẹ́sidẹ́ǹtì wa òun lẹ̀ wá ń bú. Ẹsẹ̀sẹ̀ wá rántí nísìnyí wípé wọ́n béèrè mọ́tò lọ́wọ́ ẹni tó parọ́ pé wọ́n fẹ́ gba mọ́tò lọ́wọ́ òun. Ẹsẹ̀sẹ̀ ṣé dandan ni tá a bá ń bára wa jà ká sàràbù fúnra wa ni? Ṣé dandan ni ká ṣe àràbù fúnra wa ni? Mo fi ọba tó dá mi búra, mo fi ọba tó dá mi búra, mo fi ọba tó dá mi búra. Ní ẹnu ìgbà tí mo súnmọ́ Alhaji wa Murtado Adio Baba Bariga, lẹ́nu ìgbà tí mo súnmọ́ wọn, lẹ́nu ìgbà tí mo súnmọ́ wọn, ẹ lọ lè wádìí èmi gangan dáadáa wípé irú èèyàn wo ni mí, irú èèyàn wo làwọn tí wọ́n bí mi, irú kí ni wọ́n fi tọ́ mi, ẹ lọ lè wádìí. Ẹ lọ lè wádìí dáadáa wípé ǹjẹ́ ẹ lè kàn rí mi kí kan máa bá èèyàn kan ordinary lè ṣe la ilaha illallah. Mi lọ́rẹ̀ ọ̀rẹ́ tí mo ní náà ní gbogbo ayé mọ̀ òun náà ni Àfáà Àríbídésí àti gbogbo rọ́bítọ̀. Mi ò lọ́rẹ̀ jù bá ń lọ, mi yíyan ọ̀rẹ́ kí, torí wípé ní mo máa ń sọ èèyàn bá ṣe gan, mo sọ Baba Bariga gan kí n tó máa bá ṣe, wallahi tallahi mo sọ Baba Bariga kí n tó máa bá Baba Bariga ṣe. Ìgbà tí mo súnmọ́ Baba Bariga mo ní pé la ilaha illallah Muhammadu Rasulullah. Gáì máa tẹ̀lé mi máa ń pè Baba Bariga, wallahi gáì máa àfáà ni mo máa ń pè. Ìmọ̀ wípé ẹnìkan tó ní àníyàn dáadáa báwọn mi gbó lọ́wọ́ Baba Bariga ò fún mi lówó. Baba Bariga èmi náà sì fún wọn lówó. Baba Bariga nárísìkì rẹ̀ lérí Ògo Ìlọrin ni. Tẹ́nìkan bá sì tún bùn Baba Bariga nínú àwọn èèyàn tiẹ̀ tán tó ń pò ń lówó, yóò sì tún kó wá fún Ògo Ìlọrin pé tọ̀ lágbájá fún wa lówó táàmù ìgbà tí wọ́n fún. Owó táàmù ìgbà tí wọ́n fún yóò kó wá. Kí ní ẹ jẹ́ kí n mọ̀ pé yes ẹni yìí tá máa ń sọ̀rọ̀ wípé ní èèyàn ní àníyàn ó sì níṣẹ́ dáadáa, ní iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn ẹni Ọlọ́run èèyàn ò lè dá tán. Sọ pé Baba Bariga dá 100%, àmọ́ wallahi ẹni tó bá ti kọjá 50% àká kí ikú iṣẹ́ ká ṣe sàmọ́sángúdù rẹ̀. Bí a sọ̀rúkọ oyè tán fún bàbá wa Ọ̀kanlọ́mọ, mo kí Baba Bariga kú iṣẹ́. Baba Bariga ò fún mi lówó,
kódà nígbà míì tó ń bẹ tó sọ pé tọ̀ a nídìí owó báyìí o, gbogbo ọmọ Ògo Ìlọrin ní kálukú donate tó bá ní, àwa náà tún máa dá sí ni. àmọ́ owó bàbá Bariga tí ń ná sí Ògo Ìlọrin wàláhì bá wà sábà, wàláhì. kí ló dé tó jẹ́ pé tíjà bá ti wá dé àfi. ó kẹ́ wá jẹ́ kí n sọ fún yín, mi ì mọ̀ sọ̀rọ̀ yìí o, mi ì mọ̀ sí o, àmọ́ mo fẹ́ assume. ok, ustaz wa yín sọ nínú fídíò wọn lé ní wípé bàbá Bariga ń tọpin. ẹ dákọ̀ ẹ bá ń like, ẹ bá ń like, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love and like. wọ́n flag program yìí, ẹ bá mi tẹ love and like, love and like, love and like. wọ́n flag program yìí. ẹ rí pé ó sáré já wálẹ̀ láti 300 láti 3 plus ó sáré já. so ẹ bá mi tẹ love and like. ẹni wọ́n ń tọpinpin yín káàkiri. ok, ẹ̀yin náà jẹ́ ká gbé e sí òṣùwọ̀n. èèyàn jẹ́ president fún Ògo Ìlọrin. Ògo Ìlọrin sì gbé ìyá Al-Qur'ani lọ kóòtù nítorí pé wọ́n bà orúkọ bàbá wa Òkútagídí jẹ́. wọ́n wá fi ìyá yìí lẹ̀. Ògo Ìlọrin láwọn ò ṣe kéèsì mọ́, bàbá Òkútagídí láwọn ò ṣe kéèsì mọ́. wọ́n wá yọ̀ǹda ìyá ìmọ́lẹ̀ Islam wá tàn sí ìyá ìfúnra rẹ̀. ìyá ìwá ló ń gba Islam. àtàrà ìgbé àfọ́ Òkútagídí àti gbígbé lọ kóòtù tó Ògo Ìlọrin gbé ìyá yìí lọ kóòtù lọ́lọ́run fi wá ní káyàn rí i pé ìyá gba Islam. wọ́n wá ń fún ìyá yìí nìkan láti èǹkí àyín. àwa ń gbọ́ fìnnìfìnnì pé nǹkan ò dọ́dọ̀ ìyá yìí. lóòótọ́ ní tilẹ̀ tọ́lọ́run Ògo Ìlọrin kọ́ ló rán ẹnìkan kan ṣẹ́ pé kó gba nǹkan fún ìyá yìí. àmọ́ ìyá yìí àmójútó rẹ̀ wípé ó gba Islam, mọ́nítọ́rìn rẹ̀ Ògo Ìlọrin lè dá sí pé kí ni problem tẹ́ tún ní, kí ni tí ń ṣe yín, kí wọ́n wá wádìí lọ́dọ̀ ìyá yìí pé agbọ́ fìnnìfìnnì báyìí gbọ́ kí ló ṣẹlẹ̀, só ti burú jù f'Ògo Ìlọrin, só ti burú jù kí bàbá ẹ̀ ń pẹ́ mo ní mo assume ní mi mọ̀ bóyá bàbá Bariga pé bàbá wa Oníkán, Alhaji wa Shehu Oníkán, Ọlọ́run jó dáa fún bàbá yẹn, bàbá olóríire tí máa ń ṣàánú àwọn èèyàn, àáfà tí máa tọrẹ, àáfà tí ń ṣàánú àfẹ́ ẹgbẹ́ rẹ̀, àáfà tí ń ṣàánú ẹni tí ò ní ẹsẹ̀ rẹ̀. yín tẹ́ bá mi tẹ love and like, ẹ má bá mi tẹ mẹ́jọ flag program yìí. àáfà tí ń ṣàánú ẹni tí ò ní. bàbá wa Shehu Oníkán ọlọ́mọdé wọn wálẹ̀ láíláí, ọmọ bàbá ìmáàmù àgbà ni wọ́n nílọrin. ọlọ́mọdé bàbá Shehu Oníkán ọlọ́mọdé wọn wálẹ̀ láíláí. ọlọ́ba kẹ́ bọ́dà wọn bàbá ìmáàmù Maraba, la ilaha illallah, kó kẹ́ gbogbo àwọn àgbàlagbà tó bí wọn. àfáà dáadáa làfáà ni. ẹni bàbá Bariga pè wọ́n, kí ló burú ń bẹ́ẹ̀ ipe kí wọ́n pè wọ́n? ṣebí tí wọ́n bá pè wọ́n ṣebí wọ́n clear yín ni. ẹ̀yin náà tún wà vindicated tẹ́ ẹ̀ bá láburú. kí ló mẹ́mẹ́? tí ó bá sì nǹkan mí bẹ́ẹ̀ kí ni mẹ́mẹ́? wípé wọ́n wá di yín. tẹ́ ẹ bá ti mọ́ kò níjànú, kò mú ìjà kankan dání. ok, ẹ wá ní Ògo Ìlọrin, ẹ pé Ìlọrin ní ológogoro Ìlọrin, ẹ ń pè bàbá Bariga lórúkọ tí wọn ò jẹ́ tèmi ò ní lè wí jáde lẹ́nu mi. ẹ wá kó gbogbo wa pọ̀, ẹ kó gbogbo wa pọ̀, ẹ sọ débi wípé bàbá Bariga ò tí ì jẹ́ nǹkan kan, wọn ò jẹ́ nǹkan kan, àwọn olórin ló gbé wọn jẹ́ nǹkan. bí ó bá jẹ́ nǹkan àwọn olórin ó dọ́dọ̀ rẹ̀. ó mọ̀jẹ̀ ń lọ láyìn rárá. ẹ foríjì mi tí n bá ti ń wá bias, wàláhì ìdáníyàn bias wá bí báyìí. tí n bá ti ń wá bias ọlọ́mọ́sà foríjì mi. àáfàá náà káwọn náà foríjì mi tọ́rọ̀ mi bá ti ń jọ bí ìgbà pé mo fẹ́ máa wà bias. ọ̀rọ̀ ní ń gbé mi, mo fẹ́ wà bias, mo fẹ́ wà ní wọ̀ntúnwọ̀nsì. mo kàn fẹ́ clear wípé n tẹ́ ń ṣe yẹn ẹ dákun ẹ lọ wáwọ́ ẹ̀ bọlẹ̀ kó dáa. tíjà bá ti dé ẹ má jà á mọ́ rárá bú fúnra wa mọ́. ẹ ṣeun gan Adam Ayinla, no you are okay, masha Allah.
ẹ má jà mọ́ rárá bú fúnra wa mọ́. mọ́tò tẹ mọ̀ wípé Ògo Ìlọrin ò béèrè rẹ̀ ẹ sì ti ń sáré sọ wípé ní president wa ló béèrè mọ́. tó bá dóun ló béèrè mọ́tò, mo fi ọba tó dá mi búra mọ̀ pé mò ń sọ àwọn yẹn ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́, èmi ò mọ̀ sọ o torí mi ò mọ irọ́ pa. níjọ́ tó lẹ́nu yìí fẹ́ fún wa mọ́tò tí àwọn kan tì í sí wa wípé ẹja gba mọ́tò, tí wọ́n ń sọ wípé ẹja gba mọ́tò lẹ́nu wọn lọ́hùn, tí wọ́n ń sọ wípé ó kọ bàbá àwọn ló kúkú fi tajà. èmi kan ti fẹ́ wọ láì yẹn tán wípé wáyé pé bẹ́ẹ̀ náà ni bàbá Bàríkà ló yarí pé gbà kí ni àfẹ́ mo ní kí ló dé, wọ́n ní àwọn mẹ́ni yìí dáadáa ni o wàláì súnmọ́bí láì làásìn òun náà ló padà tú àṣírí gbogbo ayé pé ẹ wá gba mọ́tò lọ́wọ́ wàláì súnmọ́bí láì làásìn. mo ní wọ́n ní mo yọ ọwọ́ mi dá. ọ̀rọ̀ yẹn ni mo sọ ń jọ sí ní wọ́n lọ kọ́ọ̀tì, tí wọ́n sáré lọ kọ́ọ̀tì ẹ̀ tí mò ń sọ ọ̀rọ̀ mò ń kóòtì àwọn tó ń sọ̀rọ̀ yẹn, mo wá ń lò ní dọ̀míru ara mi, wọ́n dẹ̀ lọ kọ́ọ̀tì fídíò yẹn níjọ́hun, wọ́n sáré gbé jáde ni mo fi takò ẹni tó bá rántí. so Bàbá Bàríkà gangan lèmi mọ̀ tó sọ wípé àfẹ́ kẹ́ńkálùkù náà tó wá sọ wípé tó bá rí báwọn nítọ̀ ẹja ya yọ̀ǹda. súnmọ́bìlá ilẹ̀dílá ilá ìláhùwà ní tí mo mọ̀ ń pa rẹ̀ ní sọ yìí, tí nǹkan mi bá wà ń bẹ̀ tí ó hàn sí mi lókù, àmọ́ wàláhì súnmọ́bìlá ilẹ̀dílá ìláhà ìláhùwà ní tí mo mọ̀ nípa ọ̀rọ̀ mọ́tò òun ni mo ń sọ yìí. ẹ dákun ẹ má bà wá ló kọjá nítorí pé ń bínú síra yín, ẹ má pè wá lógógóró lọ́rìn. ẹgbẹ́ tí bàbá wọn bá lọ́rìn sáyẹ̀nsì wí ẹ má jẹ́ ó kọ tí wọ́n sáyẹ̀nsì, ó kọ tí bàbá ẹ̀ má gba sáyẹ̀nsì, a sì torí ọ̀rẹ́ a ti fẹ́ máa dá sí àwọn àgbàlagbà nù. kódà ẹ dákun kí ló wá wú gbogbo ọ̀rọ̀ yìí. ibi tí ń bọ̀ ní mi fẹ́ pẹ́ lérí fídíò yìí, mi fẹ́ kí fídíò yìí wọ 1 hour kó lè wúlò fáwọn tí ó wò. Amin ya Allah. Mukaddam Alfulani àbí Alfindiki, wallahi Musliu Olúmídé ní tó bá wù ọ́ fẹ́nu rẹ sọ, tó bá wù ọ́ fẹ́nu rẹ sọ. ẹni kálukú ni ó kẹsàn tó bá wá ṣe láyé. ẹni tí ń lo Facebook rẹ̀ fi ṣe wá sí ó rojọ́ lọ́dọ̀ Ọlọ́run. ìwọ tó ń pàpè mọ́ra súnà tó ń láníyàn mi lábẹ́ rẹ̀ ó rojọ́ lọ́dọ̀ Ọlọ́run. ìwọ tó ló wá ṣe collection bí sàkámà ti ń ṣe yìí tó jẹ́ pọ́tọ̀ ní ti ń bẹ láníyàn rẹ̀ ó rojọ́ lọ́dọ̀ Ọlọ́run. ìwọ tó ń wá sérí program wá kọ́mẹ́ǹtì lérí tí ó hàn sí ọ tó yẹ pé ní tí ń sòdodo ọ̀ ń pè nírọ́ ó rojọ́ lọ́dọ̀ Ọlọ́run. sótíyé gbogbo ẹ̀yin tẹ́ ń like love alábòsí, tẹ́ ń like love alábòsí, ipẹ́ máa ṣe èso kí Islam lè máa dàrú, wàláhì ẹ rojọ́ lọ́dọ̀ Ọlọ́run. iná ń bẹ àlìjẹ́nà sì ń bẹ, èèyàn náà Ọlọ́run ó sì fi kó sí méjèèjì, èyí tó bá wù ọ́ fọwọ́ ara rẹ̀ sàlẹ́sà ń bẹ. tó bá jẹ́ pé lóòótọ́ eré ojú ọ̀nà làwa yìí wà, Ọlọ́run mọ́sà fi ìyà ẹni tó wà ẹ̀san ẹni tó wà lójú ọ̀nà Ọlọ́run mọ́sà fi san wá. tó bá yẹ pé ní ìjàmbá la fi kíní ṣe àfihàn protect Islam àtàwọn àgbàlagbà, ìyà náà kọ́lọ́run fi jẹ wá. mo ṣe wá wí fún wa Ọlọ́run kò fi ṣèdájọ́ láàrin ẹ̀yin náà tó bá yẹ pé Ọlọ́run lẹ́ ń bìjà tó tọ́. Ahmed Mukhtar yálà bíi ti káàsì irọ́ ẹ mọ́ tanra yín, wàláì jálàbí kankan wo àwọn èèyàn dínkù lé oúnjẹ jálàbí, wàláì súnmọ́bí láì làásà àwọn èèyàn dínkù nílé oúnjẹ jálàbí, wàláì àwọn èèyàn ṣe jálàbí sí ni. mo fọba tó dá mi búra, ọ̀nà tẹ́ ń gbà fi ṣe dáwà ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ yàn ẹ wá ń fagídí mu. mo gbọ́ kíní kan lọ́dọ̀ ọmọ ìyá rere lánàá, ó sọ ìtàn kan jẹ́ sáré sọ̀tàn yẹn. ó ní bàbá kan ń bẹ kò màlúwàlá ṣe, tó bá fẹ́ sàlùwàlá ẹsẹ̀ ni ó ti kọ́kọ́ gbé, yóò sin ẹsẹ̀ tán yóò wá fọ ojú,
yóò wá pa orí, yóò ṣẹ̀ṣẹ̀ wá fọ apá, yóò wá fímú, yóò wá parí àlùwàlá síbi pípa etí. Wọ́n ní àáfàá kan wá fẹ́ correct bàbá òun, kò wá mọ̀nà tí ó fi gbà correct bàbá yẹn. Ó wá wò pé ọ̀nà wo lòun lè gbà. Ó wá dúró wájú bàbá wa ní Kọ́dírì wọn pe ọmọ láti jìnnàjìnnà. Ọmọ àlùwàlá ṣe, ó yá mọ̀ bọ́ yàn ìmọ̀ bọ́ ń bì báyìí. Ó wá ń ṣe àlùwàlá, wá gbé àlùwàlá láti ẹsẹ̀. Kọ́dírì ọmọ àlùwàlá ṣe, ó yá dúró jẹ́ nǹkan bí wọ́n ṣe ń ṣàlùwàlá. Bàbá yẹn náà wá jáde pé géèmì náà wò bí ó ṣe ṣe ń tòótọ́. Bàbá yẹn wá wò, ó wá rí bí àáfà yìí ṣe àlùwàlá. Ó wá ní àáfà wá ṣé bí wọ́n ṣe ń ṣàlùwàlá náà èmi gan ò mọ̀ látijọ́ yìí, mọ̀ jẹ́ ń tọ́ èmi gan ẹsẹ̀ ní tí máa ń gbé. Àmọ́ fún pé bọ́ sọ ìyá èmi náà ti wá kẹ́kọ̀ọ́ látara rẹ lónìí, èmi náà ti wá má àlùwàlá sínú. Ẹ wo ikímọ̀ tó fi ṣe wá sí fún bàbá òun, tó fi correct bàbá òun. Tó bá jẹ́ pé ọmọ tí ò lójútì kan tó bá lọ bá bàbá òun pé bàbá olódo nìyí, mọ àlùwàlá ṣe, ó wá lọ gbé fídíò rẹ̀ sí òkè báyìí lórí Facebook. Wọ́n á sọ pé ẹ kọ́kọ́ wo fídíò yìí náà, orí bàbá yìí ṣe ń ṣàlùwàlá, ẹ rí pé bàbá yìí ò ní làákàyè ìbọn ṣe dàgbà tó. Tí bàbá òun bá rí fídíò òun, ṣé yóò gbọ́ wá sí rẹ̀? Òun náà dà ságídí ni, yóò wá lọ mọ́ mú ẹ́fídẹ́ǹsì tí ò sí nínú súnà, yóò wá lọ lè mọ́ mú wá láti fi báàkì ara rẹ̀. Ẹ ń sọ pé ẹ ń tako jálàbí, ẹ wá fi wé bil hikma wal mau'izatil hasana, ẹ fi sọ bó làwọn yóò ṣe kú òun bẹ́ẹ̀. Èmi kẹ́ ẹ ṣe wàláhì tàlà, èmi kẹ́ ẹ ṣe. Wọ́n fọba tó dá mi búra alájọ tán ti bí mi. Nǹkan ọ̀kan tí mo lọ lójú ọlọ́rí, òun náà ni oògùn fo. Wọ́n fún mi ní imí oòrùn táwọn ń pè ní imí ọjọ́. Wọ́n ní kí n lọ, kí n wá dà sínú kerosene, kí n wá fi pa ẹ̀yìn mi pé fún ifo. Kẹ́ ọ̀kan tí mo lọ rí lójú ọlọ́nu. Ìyìn sì gbé kòkò kaná rí bèlè ń ta sí pé jó nǹkan. Mo fọba tó dá mi, mo fi búra. Ìyìn sì bá bàbá tó bí mi bẹ́ẹ̀, bàbá mi ò sì bá bàbá tó bí wọn bẹ́ẹ̀. Lọ́wọ́ àdí dáadáa fàgbà ń sàkámọ̀. Bàbá tó bí mi máa ń sọ ni wípé ẹ̀yin tẹ́ ń jógun tó bá dijọ́ gbé ní àgámọ̀ ọ̀pọ̀lọ́ tẹ́ ẹ jó yóò dì mọ́ yín lọ́rùn. Ẹ tẹnumọ́ àwọn fún jálàbí àwọn fún jálàbí. Ta ló sọ fún yín pé ókè tí n bá sọ tí ń jẹ́ jálàbí fún yín àti iṣẹ́ tí wọ́n ń ṣe nínú jálàbí, ẹ tún ní dìfẹ́ǹdì jálàbí. Àwọn jálàbí kan bẹ wàláhì wọ́n wà àlìjánnà. Wàláhì tàláhì wọ́n wà àlìjánnà. Ó dìpẹ́ǹdì lérí irú iṣẹ́ tí wọ́n fi jálàbí. Bẹ́ẹ̀ ilẹ̀ sọ́n jálàbí. Ẹ̀yin lẹ sọ́n jálàbí. Àwọn kan bẹ agbọmọlà ni wọ́n mọ ewé àtegbò. Ọmọ tí bá ń dákú kí ni wọ́n lè fún mu tí ò fi ní dákú mọ́. Ẹni tó yí ojú bá ń dà láàmú, wọ́n mọ kí ni wọ́n lè pò fún tí ò fi ní òyì ojú mọ́. Àwọn kan bẹ jẹ̀díjẹ̀dí ni wọ́n ń dì pẹ̀lú. Ọ́sà lẹ́lòmíì ń dì pẹ̀lú. Ẹlòmíì ń bẹ yóò kàn sọ fún ọ náà ní wípé ewé yìí gbó kọ fún omi rẹ̀, tó bá fún omi rẹ̀ bú sínú omi ìwẹ̀ rẹ̀. Ó máa ń protect àwọn ẹ̀mí òkùnkùn, máa ń sá fún ẹni tí ń bá ń lò. Gẹ́gẹ́ bá a ṣe ní hustuli indi tí wọ́n ń tà fún wa lọ́dọ̀ àwọn alùsùnà, tá ní èso ajíwá gbogbo ẹ̀ oríṣiríṣi wọn tó yẹ pé àwọn ẹgbẹ́wé yẹn àti spiritual ni wọ́n. Bẹ́ẹ̀ náà ló wà nílẹ̀ Yorùbá náà. Ẹnu ẹ lọ gé orí ọká, ìyẹn jó ẹ mú èkúté ẹ ṣeun gbogbo yín nìkan ká sí gbẹ́rẹ́ sí gbogbo ẹ̀yìn ọrùn, gbogbo yín òun lèmi mọ̀ tẹ́ ẹ kájọ mọ́ takò. Àwọn yìí lèmi mọ̀. Èèyàn mọ ògùn ọmọ tí ń dákú ẹni ó mọ̀ ṣe tí gbogbo ìgbà ó ní gbogbo ọmọ ò ní kú tán. Èèyàn mọ àgbo jẹ̀díjẹ̀dí, gbogbo ìyàwó lé wọn padà ń lè dọ́kọ ọlọ́kọ ni. Nígbà tá ara wọn tó mọ àgbo tí wọn bá bára wọn tán mọ àgbo tí wọn ò ṣe fún àwọn ọkọ kí wọ́n lè máa jiná, kí wọ́n jiná lọ́kùnrin. Ẹ jẹ́ ká fi bẹ̀yẹn kalẹ̀. Ibi tá à ń lọ ni wípé ẹ ṣeun jàre. Hasan Taiwo Mudazir, go straight to the point please. Àpẹẹlẹ ògọ́lẹ̀ ẹja lọ bẹ̀. Ibi tá à ń lọ ni wípé ọ̀rọ̀ wa ń ṣẹlẹ̀ wípé ẹ mú wọn ní provide us Nasir. Àwọn kan kọ justice for Nasiruddin. Àwọn kan sọ pé show us Nasiruddin. Èyí tẹ́mi rò pé ó yẹ kí brọ́dà wa ṣe ni wípé Nasiru ẹ má sì mí gbọ́, èmi ò sọ pé ẹ lu ọmọ mi, èmi ò conclude pé ẹ lọ lu ọmọ mi. Ọmọ tó jẹ owó gangan
tẹ́ ẹ ló gba owó 2.4 million àti hajj, tẹ́ ẹ ló pa ẹ, tẹ́ ẹ lóhun ló jẹ́ gẹ́gẹ́ sì ti fún lówó ẹ̀, tó sì mọ súrà yẹn, súrátù Tọ́há tó kà á, ẹ mọ́mọ́ yẹn wá sórí screen ojú fóònù yín ẹ gbé sí live show, ó yá bọ́ọ̀yà yín wá ṣiṣẹ́ owó tó gbà 2.4 million tó gbà tó dídí ájì, ó yá wá ṣiṣẹ́ rẹ̀, ó yá ká tọ́ afáwọn èèyàn. Sàlámù aleikum, ọ̀rọ̀ tán. Kí ló wá fa ọ̀rọ̀ ẹ̀ ń gbẹ́mi lẹ́sẹ̀ ẹ̀ ń ṣe kíní kan ológogoro lọrin? Kí ló kan ògo lọrin? Sógo lọrin ní challenge? Ẹ dákun, Muslim jàre, sógo lọrin ní challenge yín? Tó bá yẹ pé ẹ bá wá fẹ́ bú ògo lọrin, ó yẹ kẹ́ ẹ wo àwọn òwò lẹ́jọ́ ní clash nínú ògo lọrin. Ó yẹ kẹ́ ẹ wo tírú wa yìí, àwa àti yín ò níjà. Gbogbo ìgbà tí n bá fẹ́ pè yín láyé ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi bí ti ń pè yín nù, sáà náà wá jólógogoro ni. Ẹ wo ti bàbá Akéwùgbèmí, ẹ̀yìn àti wọn ò níjà. Mo wo láì fún yín kan jò ní tẹ́ni bàbá Akéwùgbèmí ló pè yín. Bàbá Akéwùgbèmí ń bẹ́nu ògo lọ́rìn. Ọ̀rẹ́ yín ẹ wo bàbá Alágòrò ń bẹ ń bẹ, bàbá Alágbójì ń bẹ ń bẹ, gbogbo àwọn yẹn pọ̀ ń bẹ, àwọn mìíràn ń bẹ tẹ́jọ wà lẹ́kọ̀ọ́ mẹ́ yẹn tẹ́pọ̀gò lọ́rin ni wọ́n, tẹ́ẹ̀jọ níjà tẹ́ẹ̀ ní kankan. Ẹ dákun torí Ọlọ́run. Ẹni tó ní kí ni mo rí sọ sí ìtajà, ìrí orúkọ yín dáadáa, àmọ́ mo sáré question yín. Ṣé rí ọ̀rọ̀ ìtajà ó pín sóríṣiríṣi. Kò sí tó burú bí kí èèyàn complain fáwọn àfáà wípé àfáà yìí ìta. Ẹ jẹ́ ká ya bẹ̀rún fẹ́rẹ́fẹ́, mo fẹ́ káwọn èèyàn ṣàǹfààní bí báyìí. Kò sí tó burú bí kéèyàn lọ bá àfáà wípé mi ò tà. Kí làáfó kàn ṣe? Ṣé rí àwọn ikhwanu shayatin, àwọn àlìjànnú ni wọ́n ní Ọlọ́run pè ní ikhwanu shayatin nínú Al-Qur'an. Kìí ṣe dandan ní ìbọ̀ wá, ẹ farabalẹ̀. Tẹ bá ti ń bẹ́jú mi ní sọ̀rọ̀ ń pa rẹ̀ mọ́, ẹ̀yin lẹ bèrè question, ẹ fara yín balẹ̀, ẹ fara yín balẹ̀. Ikhwanu shayatin àwọn làwọn jinnu. Mélòó ni oríṣiríṣi àwọn àlìjànnú tá ní? Allahu akbar. Àlìjànnú tá ní 6 ni wọ́n. Oríṣi àlìjànnú tá ní 6 ni wọ́n. Ọlọ́run jó dá fún ọ̀rẹ́ mi ọ̀gá. Ẹ ṣeun, èmi náà ti rí pé máìkì yẹn mi charge ẹ̀. Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí? Tẹ́ ẹ bá ti ń gbọ́ mi báyìí, ẹ jẹ́ mọ̀. Assalamu alaikum. Kò sọ̀rọ̀ bá àbí? Mo ti rí, èmi náà ti rí, ẹ ṣeun. Ẹ jẹ́ ń charge máìkì yìí díẹ̀. Àmọ́ ẹ jẹ́ mọ́ bá lọ báyìí. Ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ìtajà tí brother wa yẹn béèrè. Mi ò lórúkọ wọn kà dáadáa. Àmọ́ ń ṣàlàyé nípa rẹ̀ nísìn.
ní ṣàlàyé nípa rẹ̀ nísìn léyìí tí ó sì yé wa yékéyéké ǹjọ́ dáa ká sọ ṣe ìtajà àbí ò dáa ọmọ lálẹ́ yìí fún ọ ní àwọn ẹ̀rí tó gbádùn ni o. Ó wù mí kí máìkì yóò ṣiṣẹ́ ni torí wípé ìfẹ́ fi amanatul ilmiya ìfẹ́ fi pamọ́. Ẹ rí pé ọ̀rọ̀ àfáwà Abdulfatah Aribidesi òní mò ń sọ lọ tí máìkì fi kú. Mo wá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Mo fẹ́ kí máìkì yóò chájì fún ìṣẹ́jú méjì. Ẹ̀yin tá ń wò mí, ẹ dákun ẹ bá mi share program yìí, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ bá mi share rẹ̀. Ẹ dákun ẹ bá mi share rẹ̀. Ẹ bá mi share rẹ̀. Àwọn èèyàn tí share program yìí dáadáa. Ẹ bá mi share rẹ̀. Mo tẹ̀ jẹ́rìí àwọn tèmi bẹ́ẹ̀ wọ́n share rẹ̀. Inshallah. Ẹ bá mi share rẹ̀. Ẹ jẹ́ n yọ máìkì yẹn padà báyìí. Ó yẹ kó ti charge báyìí díẹ̀. Mo fẹ́ kó clear dáadáa. Mo fẹ́ kí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ jẹ́ kó clear dáadáa torí pé mi fẹ́ fi àmánà ìmọ̀ mi fẹ́ fi pamọ́ ẹni tó bá kọ́ ọ ní nǹkan jáyọ́ mọ̀. Mo ní àfáà Abdulfatah Aribidesi àfáà Abdulfatah Aribidesi mudiru mani alu ta'alim al-arabi al-islami. Mo ní ọ̀rẹ́ mi òun ló kọ́ mi ní rúkíà mo wá sọ bóòlè mi àti wọ́n ṣe jọ rí. Mo ní àfáà Aribidesi àjọṣe diploma ní 2005 àtúnwá àjọṣe degree ní Bayero University Kano bẹ́ẹ̀ láti jọ parí. Èmi pẹ̀lú àfáà làwa rẹ̀ débi wípé nígbà tí Ọlọ́run fi ìmọ̀ rúkìá yìí mọ òun tó wá nídìí àwọn wo ni ó ràn lọ́wọ́ ń bẹ́ẹ̀ torí pé tẹ bá ń ṣe rúkìá fẹ́ntálìjànú ń bẹ láàrẹ̀ wọ́n mọ̀ jà pitapita èmi ni mo máa ń lọ gbá a mú tọ́ bá níta là kọ́kọ́ ọmọ ṣẹ́ àfáà Aribidesi èmi ọ̀rẹ́ rẹ̀ Yusuf Sakama yìí mo máa ń pa àlìjànú níwọ̀nba ibi tọ́lọ̀ ń fi hàn mí bẹ́ẹ̀. Mo wá ní 6 lóríṣi àlìjànú ọ̀rọ̀ ṣẹ́ ìtajà mo fẹ́ sọ o. Mo ní 6 làlìjànú àkọ́kọ́ àlìjànú tí kọ́kọ́ máa dààmú ọmọ ẹ̀dá láyé òun náà ni àlìjànú tí máa ń rìn nínú atẹ́gùn táwa lè rí táwọn lè rí wa táwa ò lè rí wọn. Ẹ gbọ́ àwọn àlìjànú tí máa ń rìn nínú atẹ́gùn Ọlọ́run fún wọn ní yọ̀ǹda láti rí ọmọ èèyàn àmọ́ Ọlọ́run ò fún ọmọ èèyàn ní yọ̀ǹda láti rí àwọn àlìjànú. Inú àwọn àlìjànú yẹn là máa ń rìn lọ tí wọ́n máa kọlù wọn tí wọ́n máa kó sọ́mọ èèyàn la èèyàn tí wọ́n lè kó sí la wọ́n wà èèyàn tí wọ́n ò lè ríbi kó sí la wà. Àwọn ìwọ ni wọ́n ò lè ríbi kó sí la wọ tí àsìkárù rẹ bá pọ̀ àlìjànú ò lè ríbi kó sí ọlá. Tí ìdárúkọ Ọlọ́run rẹ bá pọ̀ wọn ò lè ríbi kó sí ọlá. Ìwọ tó yẹ bá wọn ṣe oògùn bú láwọn oògùn dúdú bú àlìjànú rẹ tí tó yẹ bá wọn ṣe àlìjànú ò ní kó sí ọlá. Àmọ́ tí ọba ní okọ Ọlọ́run dáadáa lẹ́nu tọ́ ní nínú ẹ̀jẹ̀ tọ́ ní lára tó jẹ́ pé ní agbára òkùnkùn lọ gbára lé àlìjànú kò sí ọlá nírọ̀rùn torí pé wọ́n ṣe gbé ológun wọ́n ju ológun lọ. Oríṣi àlìjànú kan tó bá wá kó sí nílá iṣẹ́ wo ni wọ́n máa ń ṣe inú ara wọ́n máa jẹ́ kí ìkórira wọ́n máa kó ìkórira sára ẹlòmíì yóò kàn rí wípé gbogbo ayé ò gbà tòun. Wọ́n lè wà lára ẹlòmíì ìkórira dẹ̀ ní tí bá ń tajà táwọn Yorùbá ti fẹ́ràn ẹni tí ń tajà wọn ò ní rajà lọ́wọ́ rẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀. Oríṣiríṣi aburú ni wọ́n máa ń ṣe inú ara ẹ̀dá láwọn àlìjànú yẹn. Ó tún ṣe kù. Ẹja máa sọ lọ báyìí ẹja kò ní kí n fi máìkì yìí lẹ̀ tó bá yá ká padà máa lò kó charge bí 5 minutes. Ṣé ń gbọ́ mi báyìí? Ẹ dákun tẹ́ bá tún gbọ́ mi báyìí ẹ jẹ́ kí n mọ̀. Tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ níbi kọ́mẹ́ǹtì. Ẹ dákun ẹ jẹ́ kí n mọ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì tẹ́ bá tún gbọ́ mi.
yes oríṣi àlìjànú kan nù. Àlìjànú ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn àjẹ́ máa ń lò. Bó làwọn àjẹ́ ṣe máa ń rí wọn lò? Wọn ò bí àjẹ́ kan dáa kó sọ wípé òun ju àwọn àlìjànú lọ. Kò sí àjẹ́ tó tó àlìjànú. Wọn ò tó àlìjànú ju àjẹ́ lọ. Torí wípé ní àlìjànú náà làwọn àjẹ́ máa ń lò. Ẹ gbọ́, àlìjànú òun làwọn àjẹ́ máa ń lò. Tájẹ́ bá wà gbogbo àlámọ́ rí bọ́n ṣe máa àti àwọn àjẹ́ nínú fíìmù. Mashallah no ń bọ̀ ẹjẹ́ ń lọ ọ̀kan lọ́mọ àẹ́jẹ́ ń lọ bẹ ó ní tí mo fẹ́ fàyọ̀ ẹ káàbọ̀. Àlìjànú òun ni àwọn àjẹ́ máa ń lò. Tí àjẹ́ bá sọ wípé ní tí wọ́n máa ń ranjú wọn tó sọ pé kíkí nìkan báyìí kó lè ṣẹlẹ̀ sí lágbájá ọmọ làkàṣègbè tó bá ti wíhun ìyókù kù sọ wá àlìjànú. Àjẹ́ ò lágbára kankan mọ́. Àlìjànú ni ó pìkì àwọn ni ó dìde on behalf of the witches voice. Àwọn ni ó lọ́ máa ṣiṣẹ́. Irú iṣẹ́ tán bá wá rán kó lọ́ máa ṣe lára ẹnu bẹ́ẹ̀ wọn ni kó lọ da kúrúkùsá sí láàní o, wọn ni ká da ìkórira sí láàní o, wọn ni kó máa sàárẹ̀ kan ní o. Ibi tá àlìjànú wọn ti máa ṣiṣẹ́ nù. Oríṣi àlìjànú ẹlẹ́ẹ̀kejì nù. Àlìjànú ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àlìjànú òun ni àti àṣàsí. Àwọn alásàsí tó máa ń ṣàṣìyàn tí wọ́n bá gbé wò nísìnyí pé ní lágbájá ọmọ làkàṣègbè nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ sí ọ. Sọ bí wọ́n ṣe ń take over tàwọn àjẹun bẹ́ẹ̀ náà wọ́n ṣe take over ti àwọn tí wọ́n lo àṣẹ. Ó di mélòó? Mo fẹ́ mọ̀ bóyá ń bá mi lọ. Ẹ kọ nọ́mbà tí mo kà á dé. Nọ́mbà kí ni mo dé nínú oríṣi àlìjànú. Tí n bá ti rí pé nǹkan bá mi lọ yín mọ̀ ká lọ. Tí n bá ti wá rí pẹ̀lú ògo Ọlọ́run ń padà ń bẹ̀ yín bọ̀ sí rí tọ́pìkì mi. Wọ́n ti ní kí n má dìrì àmọ́ níbi tí mo ń lọ mo fẹ́ clear ọ̀rọ̀ ṣe ìtajà tẹ́nìyẹn ń sọ ni. Náà masha Allah nọ́mbà 3. Ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ ń bá mi lọ tòótọ́. Ẹlẹ́ẹ̀kẹrin òun ní ọkọ ọ̀run tóbìnrin máa ń ní àti ìyàwó ọ̀run tọkùnrin máa ń ní. Obìnrin tó bá ní ọkọ ọ̀run inú àwọn sáyìn tí ó máa rí ni wípé yóò máa rí wípé ọkùnrin kan wá ń bá òun sùn lójú oorun. Kódà àwọn a máa wá lójú ayé náà tí ó kàn máa fíìlì pé òun kàn ń enjoy yóò sì máa discharge. Obìnrin máa rí bẹ́ẹ̀. Obìnrin tó bá ní ọkọ ọ̀run ìfẹ́ fọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ mo fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀. Tọ́bìnrin bá ti wá lọ́kọ ọ̀run nínú àwọn ìdíwọ́ tó máa ń ṣe fún un wọ́n lè má jẹ́ ẹlòmíì ò lóyún. Ẹlòmíì lè lóyún tí wọn ò ní jó sọ̀ láyọ̀. Ẹlòmíì lè bímọ yóò lóyún yóò sọ̀ láyọ̀ kò ní gbádùn ayé ara rẹ̀, kò ní gbádùn ilé ọkọ. Wọn ó gba ẹwà lára rẹ̀ irú wọn lẹ́rìí wọn fàìn láàrin kan tálìjànú bá jáde kó lára rẹ̀ tó bá tún ti wọ ara rẹ̀ kò tún ní dùn rí mọ́. Ó lè máa láàmúbọ̀ ọkùnrin. Ó lè máa ní promise and fail níbi iṣẹ́. Ó lè máa ní promise and fail lọ́dọ̀ àwọn aláàánú tí ó ṣàánú rẹ̀. Ìmọ̀ ṣẹlẹ̀ sẹ́ẹ̀sì obìnrin. Ṣẹ́gun ṣe wá kalẹ̀ fún obìnrin o. Bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ sọ́kùnrin náà tó náà bá níyàwó ọ̀run. Oríṣi àlìjànú ẹlẹ́ẹ̀kẹrin nù. Ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn àlìjànú òun ni ẹgbẹ́ tó máa ń sọ pé èèyàn lẹ́gbẹ́ tó ní ẹ lọ dirù ẹgbẹ́ fún un. Ẹrù ẹgbẹ́ ò ràn wọ́n o. Gbogbo márààrún tí mo ti kà yìí nǹkan kan tó ràn wọ́n ju àdìkárù lọ ò sí. Àdìkárù sọba awal masa òun ló ràn wọ́n. Ó ti pé 5 ìsàbẹ̀ ó ti pé 5. Àkọ́kọ́ ni àlìjànú direct tí wọ́n kó sí ẹ̀lá láti inú atẹ́gùn. Ẹlẹ́ẹ̀kejì ní táwọn àjẹ́ control. Ẹlẹ́ẹ̀kẹta ní táwọn ológun tí wọ́n control. Ẹlẹ́ẹ̀kẹrin ní ọkọ ọ̀run. Ẹlẹ́ẹ̀karùn òun lẹ́gbẹ́. 5 ni. Tó bá wá ń pè get out. Tí wọ́n bá ti wá wà nínú ẹgbẹ́ wọn wà ní ẹgbẹ́ ń dààmú rẹ̀ gbogbo àgbákò tí ń ṣẹlẹ̀ sáwọn ta kàrátẹ̀ kan tá ní oríṣiríṣi àwọn àlìjànú ní máa ń fa yìí. Ṣẹ́gẹ́tì táláwọn àlìjànú ní máa ń fa òun náà ní tẹgbẹ́ náà máa ń ṣe fún yàn.
tí a bá ti lè wà nú ẹgbẹ́ òun tán ní èèyàn wà nú ẹgbẹ́ àlìjànú ni kò sí ti ń jẹ́gbẹ́ gbogbo àdáwò tí máa ń bá àwọn tá a kà látẹ̀kọ̀ náà ni máa ń bá ru wọn náà sẹ́rí márààrún àlìjànú ni wọn ẹlẹ́ẹ̀kẹfà àwọn náà ni àwọn quwwatul ain àwọn alágbára ojú tó yẹ pé wọn ò gbọdọ̀ fi ojú rí ohun rere tó máa fojú rí yàn báyìí tó máa wo nǹkan báyìí kan wọn ó bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹfà nu ọ̀rọ̀ pọ̀ lérè lẹ́yìn náà àmọ́ torí ibi tá à ń lọ mo kàn sáré yà síbẹ̀ ẹni tó wá béèrè wípé séèyàn lè wo ẹsẹ̀ yẹn ṣàlàyé fún ọ sọ́ọ́rí gbogbo àwọn nǹkan tá a sọ pé àsìkáàlù ló ràn yìí àwọn ewé kan náà ń bẹ tó já sí wípé ní kódà nílẹ̀ lárúbáwá gbogbo àwọn kústùlì indi tẹ́rí tá a máa ń rà lọ́dọ̀ àwọn alùsùnà yẹn tí wọ́n máa ń tà fún wa kústùlì indi egbògi ni gbọ́ egbògi ni tó jẹ́ sunnatic medicine egbògi ni abat sauda ara igi ni wọ́n ti yọ òróró ni èso kan ni wọ́n wá yọ òróró lára rẹ̀ òróró yẹn ẹni tó bá fi para kíní ti dèèwọ̀ fún àwọn àlìjẹ̀nú dèèwọ̀ láti súnmọ́rú ẹni bẹ́ẹ̀ tí a bá mú abasada ọba kérúkìá sí tó o bá mú òróró yẹn fúnra rẹ̀ ó wà powerful torí pé wọ̀ ní fáwọn ẹ̀mí òkùnkùn láti dọ́dọ̀ ẹni tó bá mú àbí tó fi para bẹ́ẹ̀ náà ni kústùlì indi téèyàn bá dà sínú oyin téèyàn bá mú èèwọ̀ ní fálìjẹ̀nú tó bá wà nú ara láti dúró ń bẹ́ẹ̀ ara ò ní ó gbọ́dọ̀ jáde àtàwọn nǹkan ẹ̀mí tá a máa mèsì mọ́ so gbogbo àwọn ewé yẹn tí wọ́n níyẹn ilẹ̀ lágbára làwọn yẹn wà ọlọ́run wá kẹ́ ilẹ̀ yorùbá náà débi wípé àwọn ewé kan ń bẹ nílẹ̀ yorùbá yìí náà àtẹ̀gbòógì ìrùpẹ́ ń gbọ́ mi àwọn ewé kan náà ń bẹ nílẹ̀ yorùbá yìí tó jẹ́ pé èèwọ̀ ni fún àwọn ẹ̀mí òkùnkùn láti sún mẹ́ni tó bá fi sára ìwádìí jẹ́ ká mọ̀ wípé ní èèpo ọ̀bọ̀ ara igi ni wọ́n ti gé ara igi ni wọ́n ti họ tí wọ́n bá họ èèpo ọ̀bọ̀ ni tí wọ́n bá sá tó bá gbẹ téèyàn bá lò ó kàn fomi pòópọ̀ báyìí fi rárá èèwọ̀ ní fáwọn ẹ̀mí òkùnkùn láti súnmọ́ téèyàn bá sọ wípé òun ò tà èèyàn sọ pé òun ò tà ní ṣọ́ọ̀bù ìyẹn wá wò pé ní èpo ọ̀bọ̀ ní ọwá lọ wọ́n léèwọ̀ ní fáwọn evil spirit lẹ́gbà tó ti ní ọlọ́run tán tó ti gbára lé ọlọ́run ọtọ́ wá wò pé jẹ́ kí n lo èèwọ̀ wọn yìí náà ọwá pe èpo ọ̀bọ̀ papọ̀ mọ́sẹ̀ dúdú ọ̀gbọ́ ọwá ń fi èpo ọ̀bọ̀ yẹn ó fi kó ọṣẹ dúdú ọwá fi ń wẹ̀ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ bó ti jẹ́ pé mo fọba tó dá mi búra yìí bó ti jẹ́ pé mo fi ọba tó dá mi búra yìí èmi ò ní ju àtikáàrù lọ tí mo máa ń ṣe mi lọ́ṣẹ dúdú tí mo ń wọ àmọ́ àgbọ́yé mi jẹ́ kí n mọ̀ wípé àwọn tí wọ́n lo ọṣẹ dúdú yẹn èmi ò takò wọn tó bá ti jẹ́ wípé kò ju àwọn nǹkan tá a wí yìí lọ. àwọn ewé tọ́ni tó ń pè ní ewé rẹ́rìn kò mí ewé àjòfòlé gbogbo àwọn ewé òun èèwọ̀ ni fún àwọn evil spirit wọn èé fẹ́ gbóòórùn rẹ̀ tó bá fi sára gbogbo àlìjẹ̀nú tí máa ń bẹ ń tòsí wọn mọ̀ sá kò sí ní tó burú bí kéèyàn gùn pọ̀ kó wá fi kó ọṣẹ dúdú kó fi para kóòórùn rẹ̀ lè máa lé àwọn evil spirit lọ èyí tẹ̀mí ò fọwọ́ mọ́ ni pé kó lọ máa mú nǹkan abẹ̀mí bíi eré èkúté odidi eyín ọ̀bọ orí odidi ọ̀bọ kó wá máa gbé sí kòkó máa jó odidi èkúté kó wá lọ fi ń wẹ̀ kí lè rí èkúté ní í ṣe. ẹni tó bá jó orí èkúté ó súnmọ́ kó jó orí èèyàn. ẹ bá fẹ́ bú ebu ẹ̀tún wa bú bálàyé yóò bá yé yín bàbá amúlùú sọ pé àgbọ́yé ni ò sí fún yín. so fún ẹni tó béèrè pé síyẹn lè wẹsẹ̀ ìtajà ìyẹn lè wẹ̀ tó bá jẹ́ pé àníyàn wípé ọlọ́run lèyàn gbára tì lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní kinní yìí wọ́n ní èèwọ̀ ni fún àwọn evil spirit tí wọ́n bá gbóòórùn rẹ̀ wọ́n máa ń sá fún yàn èèyàn fi protect kálíjànú mọ́ fi máa kó síyàn láà náà ni àmọ́ ọba gbogbo ẹ̀ òun náà ni adhkaru sabaha wal masa yani asbahna wa asbaha al-mulku lillahi walhamdulillahi la ilaha illallah wahdahu la sharika lahu
lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Gbogbo àwọn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq, àwọn bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai wa huwa sami'un alim. Gbogbo àwọn kíní yẹn ayatul kursiyyu, qul huwa Allahu, qul a'udhu bi rabbil falaq, qul a'udhu bi rabbin nas, la ilaha illa Allah wahdahu la sharika lahu, lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Ànábì dídé yà bá ṣe 100 rẹ̀ lóòjọ́, gbogbo tí ń jẹ́ ẹ̀mí òkùnkùn agbára wọn ò ní káyàn. Wọ́n tún wá pa gbogbo iṣẹ́ ẹbú tẹ́ni ń ṣe lóòjọ́, wọ́n fi gbólóhùn yẹn parẹ́, wọ́n tún wá fún ní ládẹ́ni tó ṣiṣẹ́ eré 100 lóòjọ́. Bá Ànábì ti wí nù. So nídìí eléyìí mo yà lọ bẹ̀rù ni, torí ẹni tí ń sọ wípé àfọ ní jálàbí lẹ́ ń dìfẹ́ǹdì, sí tó burú bí kéèyàn ṣe jálàbí tẹ̀ bá ti ṣe lọ́nà tó tọ́. Tó di yé tó bá ní èpo ọ̀bọ̀ ò lè ṣe kankan. Àwa náà mọ̀ èpo Ọlọ́run ló ní àṣẹ gbogbo nǹkan. Tó ti yé a jẹ́ pé kábẹ̀ kan gbogbo àwọn kústùlì hindi, àwọn abasọ̀dá, àwọn èso ajíwá náà gbogbo ẹ̀ náà kò lè ṣe kankan náà nù. Nítorí pé ilẹ̀ Lárúbáwá làwọn ti wù lójoojọ́ lójú tí àwọn oníṣẹ̀ṣe máa fi bu yín nù. Wípé nǹkan ilẹ̀ bàbá yín ò jọ yín lójú. Ọlá pé ilẹ̀ Yorùbá lè pọ̀ bó ti wù ń tiẹ̀ òun ò wúlò. Àmọ́ nítorí pé abasada wúlẹ̀ Lárúbáwá òun ló jẹ́ kó òun ò wúlò àbí. Ọlọ́run ó jòyè yín. Ọlọ́run ó jòyè yín. Èmi ò tiẹ̀ wá kó yé yín látọ̀dọ̀ mi. Ẹni tó yé ó ti yé. Ẹni tó yé ó ti yé wọn. Ẹni tó bá yé ẹjẹ́ wọn ẹjá mọ̀ kó yé yín ní tá à ń sọ yìí. Níyàn tó yé bá ti pọ̀jọ́ ẹni tí ò yé lọ wálé láìláàmù. Gbogbo lẹ́kítọ́rà náà kọ́ ni máa ń rí ọmọ kíláàsì rẹ̀ kọ́ tán. Àwọn kan bẹ tí ó yé, àwọn kan bẹ tí ò ní yé. So nídìí eléyìí brọ́dà wa ẹ dákun torí Ọlọ́run, ọ̀rọ̀ tí wọ́n pè yín fún wípé kẹ́ ẹ wá clear òun ni kẹ́ ẹ ṣàmójútó rẹ̀. Ẹ má fẹnu bà Ògo Ìlọrin jẹ́ nítorí pé ẹ fẹ́ wá nǹkan míì wí. Ẹ dákun ẹ ṣeun, you are very correct Sheikh. Alhamdulillah tí a bá kó student 10 jọ tí 8 bá ti mọ̀ téèyàn wí, so gbogbo ọmọ kíláàsì wọn ò lè rí bákan náà. So gbogbo yìí tẹ̀ ń sọ, ẹ jẹ́ kí n sọ fún yín, gbogbo dáwà tẹ̀ ń ṣe ẹ lọ lè change turuku dáwà yín o. Tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn ṣe súnà nítòótọ́, súnà náà ní ọ̀nà tó dáa jù kéèyàn ṣe, súnà nẹ́bì náà ló dáa jù lọ́nà tó yẹ kéèyàn ṣe, òun náà ló ṣe fi gbé ayé. Ànábì ní taraktu fikum amrayn wala tadilluha aw kama qala, ó ní kitabullahi wa sunnatu rasulullah. Al-Qur'ani àti hadith òun náà ni mo fi kalẹ̀ fún yín. Al-Qur'ani àti sunna òun ni mo fi kalẹ̀ fún yín. Sunna kí ni jẹ́ sunna? Òun náà ni tá Ànábì bá wí lẹ́nu pé ẹ máa ṣe sunna, ó di sunna. Ní táwọn sàábé bá ṣe tá Ànábì ò sọ wípé ẹ gbọ́dọ̀ ṣe mọ́, tí wọ́n ṣe ń sojú Ànábì tá Ànábì wò wọ́n tí ó sọ̀rọ̀, òun náà ti di kíni, ó ti di sunna. Ẹlẹ́ẹ̀kẹta òní tá Ànábì ṣe fúnra ara rẹ̀, ẹ gbọ́ ní tó sọ pé ẹ máa ṣe, ní táwọn sàábé ń ṣe tí ò sọ pé ẹ máa ṣe mọ́, àti ní tá Ànábì ti ń ṣe, mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni sunna òjò bá ń lọ. Wọn wá bí pẹ̀lú bàbá lába bẹ nìkan dáa kó sọ pé gbogbo súnà òun pé gbogbo súnà. Wọ́n tó bá ti fẹ́ ìyàwó tó fẹ́ adélébọ̀ sí ò tí ì ṣe súnà pé tó Ànábì fẹ́ adélébọ̀. Wọ́n tó bá ti fẹ́ ìyàwó tó lọ lè fẹ́ opó tọkọ rẹ̀ ti kú, kó ṣàánú ẹ̀, kó fi sábẹ̀rẹ̀ kó máa jẹun, kó máa mu, kó fẹ́ níyàwó tó ti dàgbà jù ọ́ lọ, ó ṣe súnà pé. So nídìí eléyìí ẹ má jẹ́ káyà káàkiri. Wàláhì mi fẹ́ kí program yìí pẹ́. Ẹni tó tún béèrè ọ̀rọ̀ ọ̀sẹ̀ òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà pẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run bọ́rọ̀ bá tún kù á sọ ọ̀rọ̀ tá a sọ yìí tọ́lọ̀ ń bá ní kí àwọn tí wọ́n gbọ́ wáyé kí wọ́n gbọ́ wáyé, tí wọn ò tún torí ẹ̀ mọ́ bú wa, kódà àlè mọ́ jáde lérí rẹ̀ mọ́. Àmọ́ bàbá réèyàn tó wí ń tà wí, àbó bú wa lérí tí ò bú wa, á jáde á dìbọ́ǹkì ẹ̀
bàbá tiẹ̀ ní bú yín padà bí ẹ bá sì bú wa jù ẹ sọ àwa náà dẹ́lẹ́kẹ̀ ìbú á bú yín. So nídìí eléyìí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá láti bẹ̀rẹ̀ títí tó fi dì sí àtẹni tó wọlé tó nǹkan jáde tẹ́ pé dátà ló di stop ẹ dákun abẹ́ ọlọ́run fún yín, ọlọ́run mọ́sà bá wà pẹ̀lú yín o, ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o, alágbára ọlọ́run ọlọ́gun ọlọ́run la ilaha illallah ala muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyil karim.